يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون. Mulai kota kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé kọ́lá kẹ́ ẹ nífẹ̀ẹ́ ìran bàbá yín ojú òní tiwa ojú òní tìmí ojú òní tí ogun wa táwọn wà. Ètò kan ni àwọn ọmọ ìyá wa náà ṣe ní orí TikTok. Àwa gbé àáfà wọlé. Ó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ débi ọ̀rọ̀ yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ló wà bẹ́ẹ̀ tí wọn ò fẹ́ pé wọ́n kàn ka Qurani ni wọ́n kàn ka wọn ò tiẹ̀ fẹ́ wọn ò sáyé àti ẹ̀tí mọ́ túmọ̀ ẹ̀. Àwa gbé àáfà ìwọlé nígbà tó ka yà Qurani ìtàn tó kà tán tánikálá fẹ́ òtún sí Yorùbá àáfà sì tú àáfà sì bu ẹ̀rì tó lọ́rọ̀ pé àáfà lọ pé oníṣẹ́ àlá náà ní oṣù kan báyìí. Nígbà nọ́mbà àáfà ìgẹ̀gẹ̀ lọ púpọ̀. Nígbà nọ́mbà Sawa amfalata ta isumini Auliya ata yu'ajiru fi sabilillah fa in tawallahu fawzu'un waqtulu'un aisu wajaditumu'un wala tataisu minhum waliya wala nasira. Yorùbá lẹ́bù kò ní dáwà gẹ́gẹ́ ìlà ẹ̀ láti kó alẹ́wù ti pẹ́. Ní Al-Qurani náà lílé iná wa. Qurani yìí gbẹnu tán lálẹ́ tí yẹn bá ń tu gan, ìyẹn ọmọ rẹ̀ tí yẹn bá ń làákà ẹ̀. Igi Ọlọ́run náà ṣé Ọlọ́run aláàrẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ yìí báyìí. Àkọ́gbá ẹnu mi gan kí n máa tú Ọlọ́run ò gbọ́dọ̀ ṣe léyìí. Ẹni tó dáyàn kí ni wàá gbà lérò kí ló wàá dá wa sí tó wàá fẹ́ pa wákẹ́ẹ̀tì kan mọ́. Ó ní ṣe Ọlọ́run ní sọdún kan báyìí ibi táwọn ènìyàn ti wá wọlé nu pé ǹjẹ́ aláwọ̀ àtọ́lọ̀ nǹkan kan náà. Mọ̀ ṣe bí àwa ṣe ń sọ̀rọ̀ yìí àwọn mùsùlùmí kan máa ń rò pé àwọn ọmọ Ọlọ́run wà àbí Elédùmarè wà. Èmi àti ta lọ́lọ́run àti gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kò síyàn tó yẹ ó ń bá yín jiyàn wípé kò sọ Ọlọ́run but bẹ́ẹ̀ ṣe ń júwe àlá fún àwa làwa ṣe sọ wípé Ọlọ́run Elédùmarè ò lè máa wà bẹ́ẹ̀. Àbí irú tẹ́ kọ sínú ìwé yín tẹ́ pé aláwo sọ nígbà tí àfáà yẹn náà kà ló tó mọ̀ pé dáwọn wá bèrè pé ṣé Ọlọ́run lè ṣe báyìí ó wà sọ pálọ̀ àfáà yẹn fún mi ló sọ pé Ọlọ́run tóun mọ́ o tí èso bá àká o kò lè sọ rúùmù kan báyìí. Wọ́n mọ́ fún wa pé àwa àtàwọn àìsàn kankan náà wípé sáwà gbàpọ̀ lọ́wọ́ wa. Ẹjọ́ oníṣẹ̀ṣe wo ló pe Ṣàngó lọ́lọ́run rí ló pògùn lọ́lọ́run rí ló pe Ọya ló pọ̀ṣun ló pọ̀ nílà lọ́lọ́run rí. Ìtọ́bi kàmáàtì gbogbo ayé nìyẹn pé oníṣẹ̀ṣe kò gbà pọ́ lọ́run wa. Ẹ wá mọ tó fọ́ ní ní pé ẹ wá mọ tó fọ́ ní. Mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn sábàtà ń kàkí ó kàn mọ́ gbọ́ àmín àmín àmín. Bóyá ẹjíkì kíní súra orí káàtì ẹ̀ka yóò bá náà súra wọn lè sọ ní Yorùbá. Àbàtí àdá. Ẹjẹ́ kàkà tàbí àdá. Àbàtí àdá ni èmi máa ń rò pé àdá lẹ́bẹ̀ ló ń sọ àbàtí àdá. Tàbàtí àdá ni súra àdá ni mọ̀sáàdì. Táyé pé ẹ̀yà tábàtì àdá abilábi wà tábẹ̀. Ẹ mọ̀ sàmì ẹ fi sọ́dún mo ti ẹ̀ sàmì. Mi ò lè sàmì. Oya. Nǹkan tí bá máa sàmì ẹ̀ ń gbọ́dọ̀ understand yẹn. Oya. Abilábi. Ọwọ́ rẹ méje iṣẹ́ ọwọ́ rẹ ti ṣòfò. Ọwọ́ rẹ ẹ mọ̀ sàmì. Ọwọ́ rẹ méjèèjì ó ṣòfò. Ẹ sàmì. Èmi wá jẹ́ làtàbí àlì. Èmi jẹ́ làtàbí àlì. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n kàn ń kà ní tákàtí kà tábàtì kà ní àmọ́ yàtọ̀ sálùn àìníbàdìlì àti màlẹ́sí ń fi ìmọ̀tàlífò kàlásàyà lámùsùnmọ̀ kàlásàyà lá. tábàtì kà ló báyẹn àwọn mùsùlùmí àwọn kan máa ṣe àmín ẹni kí wọ́n tutọ́ ń kà. Kí ni ìtumọ̀ ẹ̀? ọmọ pé Allah sọ wípé níbi ibi tó yẹ kí Muhammadu tó yẹ kó lọ nígbà tá a lọ sójú ogun kìnnìkan ẹyẹ mọ̀ sàmì. Ìyẹn ṣe wá kọ́ mi. Ó sì kí ló sílẹ̀ mi bá yọ ń bẹ̀.
ṣùgbọ́n kò sí ẹni tó lè ṣàlàyé ọ̀rọ̀ fún wa pé àwọn kìíní tá à ń pe àmì sí yìí kò nítumọ̀ tí à ń pè yìí. ẹ má bínú. èyí ló fà á tí àfáà yẹn tó fi ká kí nìyẹn lárúbáwá tán kó títí Yorùbá tó fi rẹ́rìn. mo fẹ́ béèrè question kan so nǹkan tẹ́ ẹ̀ ń tẹ̀ láti sọ fún wa ń sìn ni pé àmì tó lè mi ti fi ìgbà kan náà ṣe àmì náà rí o. tẹ́tẹ́ tó kàn sọ lárúbáwá. bàbá ti sọ ní ìsìn nǹkan tí wọ́n tẹ̀ láti sọ fún wa ni pé ẹni tí tábà máa ṣe àmì lé lórí ìsìn káwọ́kọ́ jẹ́ kó máa sọ ní Yorùbá tó bá tẹ̀lé tán Yorùbá kó má ti Yorùbá ẹ̀rí lè sàmì mọ́ ẹgbẹ́ mọ̀ kẹ́mọ̀ nígbà tí tó bá sọ bàkẹ́yìn táyẹ́ pé nínú ogun Údù tí ànàbí jà a ní kó fi amsa síwájú kó bá wùbá fi sẹ́yìn àṣùgbọ́n ànàbí ọ̀làgídí gbogbo tí sọ́nù ẹjọ́ nítò ó tẹjọ́ òun àtànàbí jọ tójọ́ pọ́jọ́ ní conversation ìwọ́ kókò dúró kọmọ ní àmín ẹ̀sọ́ kí pẹ̀lú dé ẹ̀yà ètí gbogbo búṣùmọ̀ sí àmì sí òní pátíà ṣáyẹ́kẹ́ alhamdulillah rabbil alamin arámọ́nì rọ̀yìn mọ́lìkì yàmù ìdílé ìyá kan náà abúlú ọyá kan náà nígbà tí wọ́n bá tú pátíà ní orúkọ ẹ̀mí Ọlọ́run ọba àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run ẹ̀mí ọba tí mò ń sọ̀rọ̀ nígbòrùn tí mò ń ṣe òjò nígbòjò ẹ̀yà àmín ọ̀nà wo ni àmì gbàjẹjọ lẹ́yìn pátíà. gbogbo ọba àjọkẹ́ ayé èmi ò bá Ọlọ́run dráàjẹ̀ náà. tó yẹ gbogbo kí nìyẹn mùsùlùmí àpẹ àmín lẹ́yìn pátíà kí láàmì lọ sí ń bẹ̀ ọ̀dọ̀ wo ni pé ok àwọn pípì ti gbé wa ń gbé nígbà tí babaláwo ok ya kẹ́kẹ́kẹ́ wọ́n ya bá yín sọ̀rọ̀ nísìn ẹ wá fún mi ní structure ẹ bá mi sọ̀rọ̀ ẹgbẹ́ yàtọ̀ sí pé kẹsọ pé kí babaláwo pàtó pé nígbà tọ́run mi là ń bọ̀ ní kọ̀lẹ̀ ayé kẹ́ máa sọ pé àmín àtàwọn pé àṣẹ ìyẹn ṣe wá kọ́ àṣẹ báyìí bó ṣe rí gangan àwọn pípì máa lọ gba owó mi lọ́wọ́ wọn tí bó ṣe rí gangan máa lọ gba owó mi lọ́wọ́ wọn kó tó lè ṣe àṣẹ sí babaláwo sọ yóò ti sọ̀rọ̀ débi pé yóò ṣe àṣàdúrà fún ọ ló jẹ́ pé àṣẹ. bẹ́ẹ̀ bọ́ mùsùlùmí ó kàn mọ́ káràbá lọ átàmọ́ ṣe àmín tí wọn àmín tó gbọ́ ẹjọ́ lásán gbogbo tó wà ní Kùránì Muhammad anabi Allah ó ń bá anabi tójọ́ tá a bá fi gbọ́n bí ó ti dà láàmì. ní tó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn ó ti ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn pé iye tí wọ́n ń kà wọn ò tó bá ti kò sálì mọ́ ọkọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo ti ẹ̀jọ́ra wọn mo ní ìyá mo fẹ́ ṣàdúrà fún yín mo bá bẹ̀rẹ̀ ìtàn bí Allah sọ pé èmi ni oníkẹ́ jùlọ èmi lọ́lá jùlọ èmi mọ́ sí ẹ tó bá sí lọ náà ẹ tó bá ń yẹ pé nítọ́sọ́nà ìbílẹ̀ tó mọ́ tọ́sọ́nà mo fẹ́ ṣàdúrà fún yín ni o ní tí mo sọnù yín tó wà nítọ́sọ́nà fátíà nù. èmi tẹ̀lé mi ò dáàtú gbogbo nǹkan tẹ̀lé àmì tí bá fi lè sọ Yorùbá ẹ̀ ní sí àmì mọ́ torí ẹ̀ ò pé kí ni mo sọ kò ní lóṣù mọ́lẹ̀ tí yín èmi lọ́ba àjẹ́kí ayé èmi lọ́ba àsàkí ọ̀run èmi mọ̀ tí mo tẹ́ tó bá tọ́ sí wùmí sọ́nà èmi mọ̀ ń ṣe tó bá sí wù lọ́nà èyí sì ń ṣe àmì kí ló fà á mí bẹ̀. mi ò mẹ́rin tó máa ní láti gbọ́rọ̀ tá à ń sọ yìí ṣe rí kó ṣe pé bí a wá condemn but èmi dẹ̀ believe pé any Arabic tí àáfà kan bá kà síta èmi máa bẹ̀yìn pé ẹ sọ pé kí àáfà yẹn tún ẹ̀ before kẹ́ tó lè ṣàmì. tí wọ́n lò fẹ́ ṣàdúrà fún yín táwọn bá lò fẹ́ ṣàdúrà fún yín ẹ wá sọ pé àdúrà tẹ́fẹ́ ṣe yìí lárúbá tẹ́fẹ́ kàn ẹ má kà lárúbá ẹ kà Yorùbá bóyá ìgbó lè sàmì sí. bóyá owó tí kéèyàn sàmì sí. bó sọ bí i àtọ́ sọ lẹ́nu pé wọ́n ti láti wọkọ̀ sọ̀bọ́ níjò láàbọ̀ àwọn kan ti ń bọ̀ o àwọn kan ti ń bọ̀ wọ́n ti pọ̀ ìkan tó kàn dùn mí pé níbo làwọn tó bèèrè máa fojú sí ọ̀nà ìjẹun ló dàbí polú ẹ̀fẹ́ bí níbo làwọn fojú sí. èmi ni kọ́lọ́ ọmọ kan mi báyìí mo gbé pópó dání ni mo á fèsì surprise tí wọn mo wá ń jẹ̀kú àbá mi ti fẹ́ fún mi lọ. ṣẹ́rí àbáyíjà surprise tí wọ́n mọ̀ jẹ̀kú mọ̀. a kàn ń pè yín sákìyèsí wípé gbogbo nǹkan tẹ bá gbà lọ́wọ́ tẹ bá gbé dání ẹ try láti máa tu wò bóyá nǹkan ìṣe òótọ́ ni ìgbà míì nǹkan tó bá pè lóòótọ́ tí wọ́n bá ṣe findings ó lè jẹ́ irọ́ ni lò. àní táwọn afábátọ́ sọ online àwọn òkè fẹ́ ká ìbèrè lọ́wọ́ àwọn. àfáà kan mò ń wò láàárọ̀ ó ní yẹn ó láwọn mùsùlùmí ó tàwọn bá yín sọ̀rọ̀ ó láwọn mọ̀ mú reference wá látinú Quran àwọn mọ̀ mú backup wá látinú hadith ok ẹnìkan wá ń kọ̀wé lẹ̀ àgbà ó sọ pé kíní ibi tó wá ló ti ríwèé àgbà ó wá ń ka ọ̀rọ̀ tí ó bọ́pọlọ mọ́nú òwe ó sì ká mọ́ tẹ̀lé ọ. so ìwé tiẹ̀ yóò decide fẹ́mi ìwé owó ẹ̀rí kí lọ fẹ́ ọmọ ọdún mẹ́fà. ẹ máa gbọ́ ọ̀rọ̀ ibi tẹ́tú mọ́ ẹnu dé yẹn ẹ tún skip ibì kan ni ẹni ànábì ẹni ẹ fẹ́ mú evidence wá ànábì o Ọlọ́run ní ànábì ló sọ alukuran fún wa ànábì alukuran ló sọ bẹ́ẹ̀ o níbo la ti máa rẹ́rìí pé lóòótọ́ lọ́lọ́run ọba fi sọ alukuran yìí kalẹ̀ fún ànábì inú alukuran ẹjọ́ mo kọ̀wé
mo wá ní ìwé tí mo kọ yẹn ó sọ dáadáa nípa mi ẹ wá ní pé kí lọ tún mẹ́rin omi wà ó tún wá jẹ́ ní ìwé yẹn. alukura náà ní mọ̀ jẹ́ díẹ̀ oní ọba kọ̀ọ̀pá rẹ̀ bá kọ̀ọ̀pá alukura yìí náà ló wà. ó lọ fà o èmi kọ́ lè jí lọ́jọ́ kan náà kí n sọ pé èmi náà kọ̀wé nìyẹn mo rí ẹ̀jẹ̀ jù bí. nǹkan tó lè mú yín gba alukura pé tẹ́ẹ̀dẹ̀ dáùtù ẹ̀ kó ṣeé ṣe kó jẹ́ pé ọwọ́ kan jàǹbá ọwọ́ kan àyèpàyídà wà nú ẹ̀. kò sí ìka tí mo lè gbà wọ́n sọ pé táwọn bá ti tọ́ tó dàmọ́ ẹ bá wa sọ̀rọ̀ nípa àmọ́ ní backup wípé ìbòlè kílẹ̀ rí àwọn kúrà lẹ́rí wọn kúrà lẹ́rí wọn tí kúrà bá wa sọ pé tó bá sọ fòkè kúrà bá sọ pé yá ẹ lọ pa wọn báyìí ẹ pa wọn ẹ kidnap wọn tí kúrà bá sọ nǹkan tí yóò bọ́ pọlọ mu kí n wá lọ sí kí n lọ bọ́wọ́ ìjọba tó bá yẹ kí yàn kirikiri yóò so bí. wọ́n rán kìíní sí gbogbo ayé wọ́n sì gbé wá ó sì ń takò tó ń tẹ̀lé bí. wọ́n rán sí gbogbo ayé wọ́n dẹ̀ sọ pé kọ́ lọ pa àwọn kan nínú ayé ẹ máa wo wọ́n rán ìwé sí gbogbo ayé o wọ́n rán ànábì sí gbogbo ayé o but at the same time ìwé iná ló ń kọ́máǹdì àwọn kan pé kọ́ lọ pa àwọn kan àwọn tó fẹ́ lọ pa yẹn ìwé yẹn wọ́n rán sáwọn yẹn. wọ́n rán sáwọn yẹn wọ́n rán àwọn yẹn láti ṣòfò ní tiwọn adáwọ̀ láti parun adáwọ̀ láti sẹ̀mí wọn lófò bí ẹni síkìn. ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ti já nínú oko ẹrú mental slavery yìí mo bá yín yọ̀. kò sí bẹ́ẹ̀ sí lè kàwé bó ṣe lè mọ̀wé tó ìwé gbogbo òwe téèyàn bá kà abẹ́ Kùránì ló gbé sí. ó tún kún tèmi tó fi láìkì àwọn kìrìsìtẹ́nì lọ́nà ọ̀nà kan torí pé àwọn èèfẹ́ gbà àwọn ẹ̀já ti wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti na sùúrù sí ṣùgbọ́n mùsùlùmí ò ní na sùúrù sí Ọlọ́run ló ní kójú ó là ká mọ́ ẹni tán sí ilé Haúsá ikú Dèbórà sì ń du àwọn èèyàn di sí ẹni yẹn tó bú mọ̀ọ́mọ́ tá mọ̀ọ́mọ́ tí wọ́n yẹ bú. ṣẹ̀tẹ̀ wá rí àwọn tó sọ pé ó bú mọ̀ọ́mọ́ jù yàn ó pè wọn kí Dèbórà bú bàbá tó bí wọn gangan kó bú ànábì lọ. kàní ó pè wọn kéèyàn bú àlá. Yorùbá dẹ̀ máa sọ wípé ọmọ àlè ló máa bú níwájú tó máa bú bàbá ìléwájẹ tó ní bínú ọmọ àlè lọmọ náà. mọ́ mùsùlùmí ànábì ni ẹ mọ́ bù ẹ bá lè bú bàbá wọn. kò sí nǹkan tó kọ́ wọn. ànábì ni ẹ mọ́ bù ànábì tẹ́sí fẹ́ tí ó fẹ́ kún ó bú òun tó yẹ kí ẹ káàtì sọ pé ẹ lú òyìn gan pàfẹ́tì kò yẹ ká ẹ lè kọ́ ìwà rẹ̀ tí ò dánù wo yín ẹ wá gbé ìwọlé wa lọ ẹ kọ̀ wà ànábì ìwà tí ò dá ẹ̀sìn àti ìjà ń dìfẹ́ǹdì ẹ̀ bí nǹkan tó dá inú ìwòyí láti wá ń kà inú ìwòyí láti wá ń kà ipe pátámísì wọ́n ní pátámísì yẹn kò tún jẹ́ wọ́n máa sọ wípé gbogbo ìjà tí ànábì jà nínú ìwé yẹn tó sọ ìjà tí ànábì jà nínú ìtàn yẹn àwọn tó nígbàgbọ́ aláìgbàgbọ́ ni ànábì ń bá jà nítorí pé wọ́n ń pa àwọn èèyàn ànábì èèyàn tó sọ pé Ọlọ́run rán sí gbogbo àgbáyé o ìyẹn ò dẹ̀ lè lọ sínú ilé àlù àlà àbí bá lẹ́ ń sọ ó lọ bọ́ Ọlọ́run sọ pé àwọn tó ń pa wá yìí Ọlọ́run bá kó sínú kó sí wọn lù ká má para wa mọ́ òun náà wá fa ìjà violence làwọn àmọ́ ẹjọ́ ọ̀rọ̀ tiẹ̀ violence ni aláwọ̀ ẹ̀jẹ̀fẹ̀jẹ̀ làláwọ̀ sísè ní káyọ̀ pé tí mùsùlùmí bá ti dákọ̀ tẹ́rẹ̀ àwọn northerners yẹn tá ti fẹ́ pààyàn Allahu Akbar Allahu Akbar Allahu Akbar wọ́n ti ń dún yẹn lọ wọ́n máa fi dájú ni àwa ò sọ láti fi bá ẹ̀sìn jẹ́ àbí láti bá àyẹ̀ ló kọjẹ́ pé ó ṣe wípé láti jẹ́ káwọn ọmọ Yorùbá ó ronú wípé ìwé wo láàmọ̀ kà tí ó mọ̀ mú ọkàn wálé tí ó mọ̀ mú èèyàn lé tí ó mọ̀ mú èèyàn kórìíra ara ilé ẹ̀ eléèsọmọ ìyá rẹ̀ tó ìwé tí ó jẹ́ ọmọ mọ́ta gbogbo ẹ̀rọ àánú Kùránì ọ̀sì ẹ̀sọ̀ fún wa pé ẹ̀sìn tọ́lọ́run òrìṣẹ́ tọ́lọ́run láì fẹ́ràn jù ni ẹ̀sìn tọ́lọ́run yẹnu sí jù ni ẹ̀wá ní káwọ̀ mọ́ tẹ̀lé yín. ó sú mi. ẹ̀ẹ́dì orí tèmi wà kémi ò mọ́ tẹ̀lé rọpọlọ tèmi kí n ṣe fọlọ́fọlọ́ kú láyé tèmi. ọ̀rọ̀ tẹ́ tún sọ lẹ́ẹ̀kan ẹ̀ eléyìí ò ṣọmọ ìyá mi ẹni tó sọ pé kò ṣọmọ ìyá ẹ̀ òun lẹ́jọ́ relate by blood o ẹni tó wá pè lọ́mọ ìyá ẹ̀ ẹni tó yẹ pé ìyá ẹ̀ mú wá sí ilé kéwú tẹjọ kéwú bì kan náà tó dẹ̀jẹ̀ wípé ẹjọ́ lásán lẹ́fi jọ relate o ìyẹn wá di ọmọ ìyá ẹ̀ ju ẹ̀jẹ̀ gangan tó o bá sọ pé nǹkan ṣe wọ́n gọ́gọ́ fún ẹ lọ́sẹ̀ tó. ṣé ẹ rí oníbẹ̀lẹ́nu àwọn Palestine lọmọ ìyá rẹ̀ ó ti gbé cardboard fún wọn ó de cardboard ó yóò de Palestine. no èmi ẹ máa aláyìn ẹ máa tó dé Palestine ẹ máa rí pé ó máa gbé cardboard yẹn lọ sọ ó sọ fún mi. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é ṣá tọdún yìí tó ti wọlé dé o.
ọ̀wọ́n rí ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrí ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó ṣòwò kó bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹ̀rímù tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò kọ́ọ̀lù pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yín jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ rán wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349 1504 91170 tàbí +2349 1504 91169 tó fi mọ́ +2347 0318 54347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ ẹ kàn sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Abba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/abba.com email address wa ní appscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. kábíyèsí lódìmọ̀lẹ̀ kábíyèsí fa ìlú ìjẹ́kùnrin láwà níléeṣẹ́ remix ìṣòro pé òun ìbílẹ̀ tó ti ń pọ̀ sáà tẹ̀pọ̀ tó ti sọ di ìtẹ̀ ìbò olókòrò wọn ní gbogbo ẹ̀ ṣùgbọ́n tó ṣe àyàbẹ̀rẹ̀ pé ìwọ̀n bá ògùn làwà ní lórí atẹ́gùn asọ́kùpọ̀ tó tún wọjú ẹ̀yìn ìyá wa ẹ dákun àwọn ògùn lẹ́ni tí ẹni sọ fún gbogbo àwọn èèyàn tẹ̀sí gbogbo àwọn tí ó ń wọlé. ẹ ṣe àdúpẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo tẹ bá ti ń gbọ́ wa o orúkọ tèmi ni Ọmọ́wùmí láti iléeṣẹ́ Remix Reshape Herbs níléeṣẹ́ wa dẹ̀rẹ́ oògùn oríṣiríṣi òun là ń ṣe oògùn tó ń ṣara lóore oògùn tó ń ṣiṣẹ́ fún àní tó ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní ìfúnpá gíga which is called BP àní tó ń ṣiṣẹ́ fún arthritis ẹni tó bá ní àwọ̀pá ara àrọ́pá ẹsẹ̀ bí ẹni tára ń dùn egungun ara ń dùn àdẹ̀ní tó ń ṣiṣẹ́ fún diabetes èyí tá à ń pè ní ìtọ̀ ṣúgà tó oògùn wa ń lọ lọ́lọ́pọ̀ ìjọ̀kan òkè eléyìí tó ń ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà tí a gbé jáde láti iléeṣẹ́ Remix Reshape Herbs à ń porúkọ ẹ̀ ní ren diabetes a ní ní powder àdẹ̀ní ní capsule. eléyìí mú lọ́tún polówó àtọ́pẹ̀ ní awogba àrùn mo ti délé náà rí bàbá wa kò ní ti awogba àrùn yìí. èmi ni Ayọ̀délé Yusuf láti iléeṣẹ́ Remix àwọn gbàrún gbàṣẹ pé àwọn gbàrún ó ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó ti sápamọ́ sí àgọ́ ara ló bá parí. ẹ ṣe àdúgbò ẹ mo ní gbogbo tẹ̀lé ká sọ látàárọ̀ mo ti ẹ̀ bẹ́ mi èyí tó bẹ́ mi ni èyí tó ti bá ti kó mi wọlé tí lè fi. ṣé ti bẹ̀rẹ̀ yẹn lẹ́yìn sọ ìyẹn wà nílẹ̀ tó bá rí pé òun lélẹ̀ man booster pro òun là ń pè in form of kit ló bá wa ó wà lólómi ó dẹ̀ wà lórí tiẹ̀ wò lómi lóríṣiríṣi ló wà. No kì í ṣe gbogbo ẹ̀ tó bá ta bá ti pè ní kit a máa ṣe lólómi àdèmáṣe ní oníyọ̀fun àdèmáṣe ní oní capsule náà àwọn kan wà tẹ́ pé capsule nìkan ni tí ò ń ṣe olómi yẹn náà bí àwọn bíi BP àwọn bíi diabetes bọ́n eléyìí ọmọ iṣẹ́ eléyìí sà pé nǹkan tẹ́ bá gbé ìyẹ̀wò lásán tẹ́ bá máa mú lásán báyìí àwọn obìnrin yẹn gan ó máa fẹ́ kú ni wọ́n fẹ́ kú lálẹ́ ìyẹ̀wò lẹ́ wá ṣe àjíkẹ́gbé ìyẹ̀wò ní kẹ́gbé ìyẹ̀wò. tó tiẹ̀ tún ní ògùn mi táyé pé ní ẹ̀ máa fẹ́ kú bí nǹkan kan látara omi àbí nǹkan láti fi kan táyé pé òun náà lè yanjú ẹ̀ ǹjọ́ wà láàrin ògùn tẹ́kúlẹ̀. òun náà ni ṣe wá dúpẹ́ òun gbọ́ngàn lélẹ̀ òun gbọ́ngàn lọ́n pè ní EP7 natural antibiotics liquid antibiotics fún àwọn tó ní infection àwọn tó ní kòkòrò ìbájọṣepọ̀ àwọn tó ní gonorrhea tó yẹ pé nígbà tí wọ́n bá tọ̀ báyìí ẹ̀jẹ̀ ni àwọn tó yẹ pé nígbà tí wọ́n bá yúnra tí ọba ti ní àjọṣepọ̀ wọ́n máa yúnra wọ́n máa yún ìdí wọ́n máa yún gbogbo ibi tí ò jẹ́ kó máa yún so ká bá ti lè fún wọn ní oògùn yìí EP7 natural antibiotics òun gbogbo ló ṣiṣẹ́ fún. oògùn tí mo wọ ní mi yóò lè rí yánu ó pọ̀ mi ju pé dájúdájú sọ pé kò sóògùn àbí àrùn kan wà tí àti ìrògùn ẹ̀ lọ ẹ jẹ́ àtúwò mi ìtẹ́ ẹ̀ fún wa kò lẹ́tí fún wa mí. òun lè lè sà oògùn yìí nísìn BP knockout organic flow òun la pé so oògùn yìí bó ṣe wà báwo ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ẹ̀jẹ̀ ríru ẹni tó bá ní IV ẹni tí BP ẹ̀ bá lọ sókè nígbà BP ẹ̀ ṣe lọ sókè tó bá máa lo oògùn yìí tó bá fi lò lo oògùn yìí tó jáde láti iléeṣẹ́ Remix Reshape gbogbo ìfúnpá tó ga sókè ó máa wálẹ̀ bẹ́ẹ̀ ni. nǹkan mo ní tán ti ṣe àǹgà sí i kí n tó ṣe àbí inú obìnrin ìyá wa kó sáà ní kó pọ̀ mi èyí tó ṣe kàtó ṣe. oògùn yìí bó ṣe wà báyìí òun là ń pè ní fibroid ease
fibroid is oògùn obìnrin ni ó ṣiṣẹ́ fún ẹni tó bá ní ìju ẹ̀rọ fún àwọn obìnrin mi wà tẹ́pọ́n máa ikú wọ́n máa wú tó máa rò bóyá oyún ló wà ń bẹ̀ tí wọ́n nílẹ̀ pé nǹkan tó wà ń bẹ̀ kì í ṣe oyún so oògùn yìí ó ṣiṣẹ́ fún ìju obìnrin tó bá ní ìju nínú ara tó bá ní fibroid bó dẹ̀ ṣe wà báyìí tó má dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa lò báyìí ajẹ́bí dán lòun náà. ẹ tún tọ́sẹ̀ ìwé ní. eléyìí kì í ṣe ọṣẹ fún ìwẹ̀ náà ni bó ṣe wà báyìí kì í ṣe bóyá bíi nọ́mà àwọn ọṣẹ rẹ̀ tí a máa ń lò ó ṣiṣẹ́ fún àwọn ọṣẹ bí ẹni tí ó ní egungun ara àwọn ká aromọléegun àwọn nǹkan báyẹn bí ẹni tó ní kò ní tìrìn díẹ̀ tí máa ní ẹ̀yìn ń dùn mí ẹsẹ̀ ń ro mí ti má ti ń tó tẹ̀lé gun tí ò lè gun díẹ̀ tí ò lè gun òkè ó máa ní ara ń dùn òkè so the arthritis exactly arthritis relief soap òun là ń pè ó wà in form of kit a ní ní ọṣẹ a ní ní tea a ní ní káfíńdẹ̀ ní ní cream kí n tẹ̀ fún gbogbo bí tó bá ń complain pé ó dùn tó bá fi ń wọ báyìí gan ìtura ó máa dé sí ni gbogbo nǹkan tó bá ń ṣe. ilé ìdàbí ìfara ilé ìdàbí pẹ̀fúmù ẹ tó ta pẹ̀fúmù náà ni àbí kí n sí àwọn eléyìí. ẹ ṣe gan ni sà bó lè ṣe wà báyìí à ń pè ní two-day pack òun là ń pè bóyá bí arẹ́ni tó yẹ pé bóyá olóhùn ń tajà kò rówó kó jọ àbí bẹ́ẹ̀ ni two-day bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já. ṣé pé ẹni ṣàtúnmọ̀ túnbẹ̀ kábíyèsí ló dùn lè. bẹ́ẹ̀ ni sà bó ṣe wà báyìí bóyá bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já rẹ̀ gbà pé àríwọ̀ ọ̀rọ̀ àríṣẹ́ mú máa lọ síwájú. èmi ní sàlàyé túnbẹ̀ fún yẹn ní sàlàyé fún mi gbogbo ayé ló máa ṣe ẹgbẹ́ túnbẹ̀ kò sí bí ìṣúra òun ṣe lè tó bẹ́ẹ̀ ayé ló ti mọ́lẹ̀ ìkẹyìn ogun lé bàbá mi ogun lé ìyá nìkan ni kí ẹ̀ka tó túnbẹ̀ lè wà bí. bẹ́ẹ̀ni ẹni tó bá ti ní túnbẹ̀ yìí lọ́wọ́ gbogbo ẹ̀ ó ti parí gbogbo ẹ̀ ti parí tó bá ṣe ní olómi tó máa fi wẹ̀ òun la ní spray bí perfume tó máa tẹ̀ sára kan tó jáde kúrò nílé á dẹ̀ ní ọṣẹ náà á ní powder dẹ̀ ní olóyin tẹ́pẹ́ ẹni tó bá láwọn yẹn báyìí gbogbo ibi tó bá dé báyìí bẹ́ẹ̀ ni gbogbo ibi tó bá dé báyìí ọmọ máa ṣùrù bóni ọmọ máa ṣùrù bébè ọmọ máa nífẹ̀ẹ́ sí ni lẹ́yìn tó bá lo nǹkan túnde yìí so gbogbo spiritual breakthrough gbogbo nǹkan tí tó bá ti dì sí bójógun ìdílé ìyá ni bójógun ìdílé bá bójógun ìdílé bí bójógun ibi tó ti ń ṣiṣẹ́ náà ni gbogbo ẹ̀ máa já pẹ́tẹ́pẹ́tẹ́ ni. iléeṣẹ́ lenix làwà ní ìlú Ìjẹ̀bú-Òde ìbẹ̀lẹ̀ tí a ti ń fi ọ̀rọ̀ wá gbogbo àwọn òṣìṣẹ́ lẹ́nu wò látàárọ̀ ní iléeṣẹ́ lenix tàwa bíi oríṣiríṣi ọ̀gùn ló pọ̀ òun pọ̀ lọ́bìbà tábánikà mọ̀ ṣàlàyé ògùn látàrọ̀ sílé òyìṣú àní ń sọ ọ̀rọ̀ yẹn tán torí gbogbo tí wọ́n dùn ní ìsìn mo tún lóògùn yẹn tí sẹ́jú sí mi ọ̀nà ìmọ̀ tó ní fi lélẹ̀ wọ́n lóògùn ojú mi tẹ́ tójú bá yún lójú ẹ̀ bá ń ṣe fún tó bí ẹ̀ ń wa mi wọ́n kò sọ́ọ̀gùn tí ó sì ń bí kò sí ọ̀gùn tí ó sì ń bí wọ́n ní fúdé wọ́n ní gbogbo ẹ̀ kò wá sí mímú tẹ́ ẹ fẹ́ iléeṣẹ́ lenix tó sọ pé ó ń ṣe ọ́ tó dèbí tí èèyàn ní wíwòsàn adúpẹ́ lọ́wọ́ lóògùn adúpẹ́ lọ́wọ́ fa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tàbí owó sẹ́ẹ̀ wà nígbà àwọn kẹsì àtúndé gbogbo àwọn àbá wa wọ́n tún lè sọ di lílò wọ́n sọ di tébílẹ̀tì wọ́n sọ di olómi wọ́n sọ di káfù wọ́n sọ di sọ́fẹ́ẹ̀tì wọ́n sọ di lóyún ẹ̀ṣẹ̀ àdúpẹ́ iléeṣẹ́ lenix ní iléeṣẹ́ wò ní bàjẹ́ iṣẹ́ wájú wò ní bàjẹ́. mo gbé fún yín tó a lè ó pọ̀.